ونادي سلام الله يا قبر أحمدي على جسدي لم يبلى قبله ولا يبلى إلهي أنت للعلماء أمن فقول للشيخ محي الدين أمنا فما لي حول ولا لي قوة سوى أنني نحو الدعاء ضريع وبالله توفيقي وفضلك واسع إذا لم توافقني فكيف أطيع هجرت الخلق طرا في هواك وأيتمت الأيال لكي أراك ولو قطعتني في الحب ربا لما سكن الفؤاد إلى سواك تجاوز عن ضيف قد أتاك وجاء إليك مرتجيا رضاك وإن يك يا مهيمن قد عصاك ولم يسجد لمعبود سواك إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك فإن تغفر فأنت لذاك أهل وإن تطرد فمن يرحم سواك وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء يا سيد ساداتي جئتك قاصدا أرجو رضاك وأحتمي بحماك تالله يا خير الخلائق إن لي الله قلبا مشوقا لا يروم سواك الله ووهق جايك إنني بك مكرم والله يعلم أنني هواك أنت الذي لولاك ما خلق امرؤ كلا ولا خلق الورى لولاك أنت الذي لما رفعت إلى السماء بك قد سمت وتزينت لسراك أنت الذي لما توسل آدم من ذنبه بك فاز وأباك من ذنبه بك فاز وأباك gbogbo wa tí ọkọ̀ ọkùnrin lọ àánú ọlọ́run àti ìfẹ́ tá a ní sí kó bá yín kí ní ìsọ̀kè ìfẹ́ tá a ní sí ànábì wa ọwà lò
Abbas àti tribe rẹ̀ àti ìfẹ́ tá a ní sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. náà. ووحق جايك إنني بك مجرم والله يعلم أنني أهواك والله يعلم أنني أهواك. Gbogbo wa wà níbí. Tí gbogbo atájọ́ ń bẹ níbí. Lọ́dọ̀ Sheikh wa Aláùlí. Aláùlí. Khalifa wa. Khalifa wa. Fún Sheikh wa Abbas. Fún Sheikh wa Abbas. Al-Awwal. Muhammad al-Awwal. أنت الذي فينا سألت شفاعة ناداك ربك لم تكن لسواك. Tí a fi ìjókòó yìí sọrí bàbá wa Abbas. Bàbá wa Abbas. Al-waladu sirru abi. Ọmọ làṣírí ẹni tó bí. Ọmọ làṣírí ẹni tó bí. Nígbà míì bọ́lọ́wọ́ bá dán bàbá wò anúkọ́ ọmọ rẹ̀ ó yapa rẹ̀ ní oríire. Allahu akbar. Ayé ò máa ní irú ìró nìbò. Irú ìró nìbò. تالله يا ياسين مثلك لم يكن. Kọ́mọ ànábì kí ọmọ àfa òyàtà rẹ̀ kó òun ò sàfà. Òun ò sàfà. Ààrẹ ní fíjọ. Ààrẹ ní fíjọ. Fil alamina. Kànáánù ó yapa ànábì Nuhu. Wàhálìmá nàbàgà. Kábílà. Ṣèbí lójú ayé ànábì Ádámù ló ti pa àbúrò rẹ̀. Ló ti pa àbúrò rẹ̀. Fil alamina. Wàhálìmá nàbàgà. Ọmọ ànábì Lútù náà sì yà wọ́n abẹ́ ẹ̀ lọ́wọ́. Ọ̀nà yà wọ́n abẹ́ ẹ̀ lọ́wọ́. أنت الذي لما رفعت إلى السماء. Tọ́mọ àfa àmọ́ wa yàwọ́. A máa fún wa sí mọ́ni tó le. بك قد سمت وتزينت لسراك. بك قد سمت وتزينت لسراك. Khalifa wa Sheikh Misbahuddin. Aláùlí. الله ربي لا أريد سواه. هل في الوجود حقيقة إلا هو. Sheikh wa Aláùlí. الله ربي لا أريد سواه. هل في الوجود حقيقة إلا هو. Àwọn ní ẹ̀yìn bàbá tó bí àwọn. Ẹ̀yin bàbá tó bí àwọn. Àwọn ò ní jẹ́ kó dojúrú. Àwọn ò ní jẹ́ kó dojúrú. Wí dáadáa bí Steve dé. الله ربي لا أريد سواه. Ṣé bẹ́ẹ̀ yóò ṣe nǹkan máa ṣe? هل في الوجود حقيقة إلا هو. Gbìyànjú.
kó ṣe nǹkan tó dáa kí nǹkan má bàa sí ọ dànù. Allahu Rabbi la uridu siwahu. ẹ ti bá retí kí nǹkan ó pọ̀ kó n tó ṣe nǹkan kò ní ṣe dáadáa tí èkú. hal fil wujudi haqiqatun illa hal fil wujudi haqiqatun illa àwọn àtẹ̀jẹ̀ máa tó pọ̀ lájọ síkú ní ọba báyàbàyàbà tí wọ́n dáwọ̀ lóyìn náà nìkan. Allahu Rabbi àwọn gan ìgboyà la fi débì. la uridu siwahu. mo ní ẹ mọ kọjá mo ní ká gbé ní tọ́lọ́run là ń lọ sí kò sí tí ó ṣe wá. hal fil wujudi haqiqatun illa ọlọ́pàá mi tó sì dọ́lọ̀ mọ̀ tààrà. ó dọ́lọ̀ mọ̀. hal fil wujudi kìyàmù lẹ́lẹ̀ kò járí bá. haqiqatun illa tí n bá lọ wá sí òru tẹ̀ bá ti rí lójú aago mọ́ ó lọ bẹ̀rẹ̀ náà fílà. Allahu Rabbi ó ní bàbá ẹja máa lọ. la uridu siwahu. kí ni ó di sí ọlọ́run lọ́wọ́. hal fil wujudi haqiqatun illa hu. àwọn tó wà níbi òyìnbó bá Nabi Muhammad ní. Allahu Rabbi la uridu siwahu. àmọ́ àká tó bá débi kan gbogbo ọlọ́wọ́ darí wọn débi nísì. hal fil wujudi àmín. haqiqatun illa hu. gbogbo tó wà lórí ilẹ̀ ẹ̀fíṣẹ́ mi jẹ́ fún apá àti bẹ̀rẹ̀. hal fil wujudi haqiqatun illa hu. ṣé kí wọ́n láwùlí mo tó burúkú jù ní kéèyàn gbàgbé ẹni tó bí. gbogbo tí èèyàn bá ṣe tó bá yẹ gbàgbé ẹni ó bí kò ní lábọ̀ lórí ẹ̀. wala tatanasawni faqid ma dhakartukum. tí ń di púpọ̀ kì í ṣe bàbá lásán. wa wasaltukum bilbirri tula hayati. foundation kéwù yín gangan bàbá yín ló kọ́ yín. ìwọ yín di méjì. bàbá mi àáfàá mi. ìwọ lọ yọ kó mbẹ. wala tatanasawni bíi tèmi náà nù. faqid ma dhakartukum. lẹ́yìn kí mo lọ Ìlọrin ìlà àáfàá mi jí dáàdì mi lọ. wa wasaltukum bilbirri tula hayati. wa wasaltukum bilbirri tula hayati. bàbá tí wọ́n sì bí wọ́n láníyàn tó dáa tó pọ̀. wọ́n jẹ́ ọ̀dọ̀ mi ní ẹ máa gbà lóko. torí wọ́n yìí sàfọ́ òlè. bàbá kọ́ ọmọ kí ó tẹ́ wọ́n ń lọ́nu níbi tí wọ́n ti ní jẹ̀bàjẹ́. wọ́n jẹ́ ọ̀dọ̀ mi ni wọ́n gbà wọ́n wá ṣàdúrà. wala tatanasawni. jẹ̀mọ́ fani tí o bá fẹ́ rú ẹni bí kò ní fẹ́ràn ẹni. faqid ma dhakartukum. tọ́lá sì wálé ọlọ́yà lọ́dọ̀ yín bẹ̀ yẹn torí a ní dúkìá nílé yín. ìyá ọjà rẹ tù ìyá jùwérà tù ìyá tó bí àwọn alájọlùkà níyì sẹ́ẹ̀kẹ́ ìyá wọn pẹ̀lú bàbá dáàdì mi ìyá kan ló bí wọn. wala tatanasawni. ìyá ilé ọlọ́yà. faqid ma dhakartukum. wa wasaltukum bilbirri tula hayati. wa wasaltukum
بالبر طول حياتي. bàbá náà ṣe dáadáa púpọ̀ àwọn náà ṣe dáadáa púpọ̀. àti kọ́ ọmọ ní kí ó kò ní wọn láà ní wọn lára. ìjọ tí wọ́n kà kóróbó tó síwájú ìta yín síwájú ta yín. wọn ti ṣe gangan rẹ̀ ńgbà náà sá padà ló wà mí. ولا تتناسوني فقد ما ذكرتكم. ọlọ́run foríjì mi báwo ní ìbíkúnlé Bíkúnlé. ọ̀dọ̀ àbáyé ló ti kéwù. وواصلتكم kó tó wá sẹ́kọ́ndì àsọ́dọ̀ mi Bílí. gbàtí mo ń nà Arudin mo ti ń tìjì náà Arudin láti 1986 ni. الله بالبر طول حياتي. gbogbo àwọn àdá ayẹyẹ wàá jìbà sí ìrọ̀lá tó kéye mo kọ́ ní kéwù. وواصلتكم بالبر طول حياتي. àtàwọn Khadija gbogbo wọn bẹ́ẹ̀ ọmọ ẹ ti sinmi lọ ilé ọkọ náà ti wí. لا تتناسوني فقد ما ذكرتكم وواصلتكم. òyìnsì àfa lẹ́yìn ọ̀dọ̀ mú ìyá dùn lẹ́bàá ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ Gbọ́dọ̀ yín mẹ́rin. ní 1988-89 ni mo kọ́ ọmọ ń kílé ọmú ìyá dùn. بالبر طول حياتي. lálọ́mọdé àwọn rí nǹkan jẹ ni. وواصلتكم báà náà kọ́ ni بالبر طول حياتي. ṣùgbọ́n ìpìlẹ̀ yín ìpìlẹ̀ mímọ̀ ni. ìpìlẹ̀ mímọ̀ ni. bàbá wa àlùwákìrì náà mú gáúsù lọ ọlọ́run bá kẹ́ gáúsù آمين. ní mú ọlọ́dọ̀ àbá mú ìyá dùn ìgbà tí gáúsù ó kó lẹ̀ lèmi lọ rọ́pò wọn níbẹ̀. Allah. ولا تتناسوني فقد ما ibẹ̀ ni mo ti kọ́ wọn ṣẹ̀rí fáníkéwù ذكرتكم àtàwọn ọmọ mú ìyá dùn. وواصلتكم بالبر طول حياتي. mo rò pé abẹ́rẹ́ wà sí lójijì kéwù kíkọ́ mo fi bẹ̀rẹ̀ ayé. وواصلتكم بالبر طول حياتي. mo kí í pé ẹ fi ọlá àbá yín gbolẹ̀ ẹ fi gbolẹ̀. ẹ jí ó parẹ́. ẹ̀jẹ̀ ó parẹ́. لأمرك ما الإنسان إلا ابن يومه. kò sí tí ń jọ́ mi èèyàn kò sí ní jọ́ bí kó bá ò ní mu. ikú bá ò ní mu. tó o bá ti ń pìtà àná tá a rí ọ nínú òní láàrin ọ. rẹ́líbàǹtì. bẹ́ẹ̀ni. على ما تجلى يوم لبن أمسه. èèyàn ìjọ máa ná ìyẹn jọ máa náà. àná ti kù àná ti kú. àwọn tó jọ máa ná ní ìṣẹ̀lẹ̀ lọ mú ọ wá ó máa wọ sunsun bẹ́ẹ̀ni. àwọn máa náà nù. ìjẹ̀sà ń tó láì ìzántó láì. èèyàn máa ná nù. bẹ́ẹ̀ni ibi ayé dé dúró nù. ìgbà ayé dédú yìí bámbà lásán ló tó lọ wọ̀ àwọn máa ná nù. على ما تجلى a máa bí pé ayé wo ní lò yìí. ayé wo ni. يوم لبن أمسه. على ما تجلى ẹ̀mí ọlọ́dà يوم لبن yóò tún wá wọ̀ yín. أمسه. kúlí gbọ́rọ̀. kúlí gbọ́rọ̀ yóò tún wọ̀ yín yóò náà. tún wọ̀ yẹn náà. وما الفخر بالعظم الرميم وإنما. àwọn yẹn wàá sọ lóko ní ó máa sọ kú pamọ́ aláyè rẹ̀ ò dáa bẹ́ẹ̀ni á dà pé ni. ládàá pè ní. wọn ló mọ nǹkan Wọn ló mọ nǹkan rò. ẹ dẹ́kun ta ló wọ ìjẹsà tó láì lọ tọ àbí máa wú bàbá ìwọ ọmọ ooru yóò pọ̀ ní ẹsẹ̀. وما الفخر بالعظم الرميم وإنما. kéèyàn fẹ́ lọ tọrọ ọmọ lẹ́sìn kó gbé dúdú sí lọ bẹ́ẹ̀ni. kó sí ẹ̀yìn rẹ̀ kẹ́yìn náà tọrọ. bẹ́ẹ̀ni ní Subaru. mo wà ní ọba òjì fẹsẹ̀ rìn wá. ọba fẹsẹ̀ rìn wá kò bá lọ́lá. فخار الذي يبغي الفخار لنفسه. wọ́n ní àlè pè lọ́mọ ọmọ yáàyì العظم الرميم. tí ń fi eegun tó wà nù sàárè sèyàn rẹ̀. sàárè wọn fi sèyàn rẹ̀. eegun eegun tí ẹ ti sí. láti ṣe. وإنما فخار الذي
يبغي الفخر لنفسه. àmọ́ mo tún níyàn rẹ̀ lẹ́tọ́ sọ pé lẹ́yìn tí bàbá mi tí mo tún jẹ́ nì. kí ló dé ọ̀sìn lọ́mọ ní ọ́ yàrá tí wọ́n fẹ́ yà rẹ̀ sí ọ̀kun ọ̀dà rẹ̀ padà dòní gbogbo ìlú jẹ́ fi máàkì àjọ lẹ́yìn ilẹ̀kùn wà ń bẹ̀ ọwọ́ àfẹ́ àjọ màmí ló dá ìyọwọ́ mẹ́wàá ló dá ọmọ àlè ní ọyọkọ́ ti tó kun. وما يجد افتخارك بالأوالي. mo ń fèyí ta àwọn ọmọ àfáà nípa àkùn ká dìde ká ronú kí la tún lè ṣe lẹ́yìn òbí wa tó kọ yóò fi ga sí. إذا لم تفتخر فخرا جديدا. tó o bá rí tuntun míì mú wá nílé bàbá rẹ kí ni fàárí rẹ. gbogbo orú programu tí ẹ dálẹ̀ yìí àṣẹ lójú ayé bàbá. àṣẹ torí ẹ̀ tí ẹ bá ló gbà irú ìgbà tí ẹ lò kọ́ yìí. وما يجد افتخارك بالأوالي. kéèyàn wá ní òun fẹ́ ṣe yaba nísìn ó mọ̀ fọ́ọ̀mù kan ọwọ́ kó tiẹ̀ ti rọ kò lè dí ẹnu mọ́. ọwọ́ wọn kàn ń gútọ́ dì mọ́wọ́. ìpìlẹ̀ kọ́ ẹyẹ wo ẹni pé kò dẹnu gan báyìí ẹ̀kọ́ múmu lọ́wọ́ tí ò jiná mọ́ ẹ̀ yóò bó kọ́ tó mú kọ́ tán. وما يجد افتخارك بالأوالي. من سن سنة حسنة من بعدي فله أجرها وأجر من عمل بها إلى يوم القيامة. صلى الله عليه وسلم. ọwọ́ adé oníbọ̀nsẹ̀ báyìí kan lọ́wọ́ máa ṣe sáà níbi ní microphone ni. èèyàn mú tuntun wà ní bàbá tuntun lẹ́gbẹ́dẹ̀ yìí tuntun tí ò bẹ̀sẹ̀ jẹ́ tuntun tí ò ṣe kí ni kò bẹ̀sẹ̀ jẹ́. gbogbo ẹ̀ tó lọ Mẹ́kà tí ẹ lọ Mẹ́kà níbi 50 ọdún sẹ́yìn tí ẹ lọ Mẹ́kà ní 40 ṣébí Káàbà ṣe wà nù. àwọn atáàtò lọ lọ́dún ni mo ṣú ọ̀pá àtọ́ba tuntun mẹ́. وما يجد افتخارك بالأوالي. dákun bá a ṣe bá bí a ti ṣe nù èèyàn fi tuntun kún ni. mọ́ṣáláṣí Mádínà lójú ayé àná Muhammad fúù ni wọ́n fi ṣe gbogbo pẹ́pẹ́. إذا لم تفتخر فخرا جديدا. tá a bá ti rí tuntun fi kún ayé bàbá rẹ̀ ń jájọ rẹ̀ yìí nù. الله. إذا لم تفتخر فخرا جديدا. gbogbo ẹ ti lọ sọ̀kù àṣetánì nísìn ṣétánì níbi jù là ń jù sọ́lọ́ wàá gbà. tàwáàfù tá à ń ṣe nísìn wọ́n tẹ̀ ẹ́ sì sí abẹ́rẹ́ ní bàbá. orí àpáta nàmẹ́bì ti tàwáàfù tẹ̀sẹ̀ rẹ̀ máa ṣẹ̀jẹ̀. وخير الناس kí lè ń ké fún wa. ذو حسب قديم. òkè àràfá nísìn gbogbo nǹkan náà ń yà mẹ́ ọ̀lẹ́ ya fọ́tò mẹ́jọ wọ́n gbà lọ́rẹ̀ wọ́n fọ́ ni. Sọ̀fà àti Márùwà sẹ́nu gírí wa mẹ́ lójú ayé ànábì àbí ẹ̀ tẹ́ pẹpẹ rẹ̀ ó wà open ni níìsín abẹ́lé ló wà wọ́n tún wá tán èsì lọ́tún àtòsí ẹ̀ tún máa ṣe omi mu lápá kan tó yìí bá fẹ́ kọ́. وخير الناس ذو حسب قديم. kí ló mú Saudi ṣe bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ mú tuntun wá tí Mẹ́kà ó fi máa wù á lọ. أقام لنفسه حسبا جديدا. ẹ máa ń dé tiẹ̀
lọ́dọọdún bẹ́ẹ̀ tí mo ṣe nì bẹ́ẹ̀ sì máa ṣe nìyí. kó máa jẹ́ ìrántí fún bàbá. أقام لنفسه حسبا جديدا. ẹni yóò kọ́ tí ẹgbẹ́ yín ń jẹ́ ṣùgbọ́n ìwà sọ ẹ sọ. yóò máa jẹ́ foundation bàbá wa Sheikh Abbas. ní ìmọ̀ ẹ̀ ló kọ bàbá ni ẹ sọ ló kọ bàbá ni. ẹ̀wọ́ Sheikh Abbas àbí Islamic Foundation. Foundation. wàá kó ohun tó pọ̀ sí lábẹ́. ẹ kò tó pọ̀ sí lábẹ́. ẹ̀yin náà kúkú náà gáwọn ẹ̀ kọ̀ǹtẹ́sì ẹ̀. bẹ́ẹ̀ni. níbòmíì wọ́n máa lákọ̀ọ́bí tí ó jòrò ilé tí ó kàn lágídí ni kò ní lè ṣe khalifa. bẹ́ẹ̀ni. Ọlọ́run sì ti lé yín bẹ́ẹ̀ kódà tó kọ́ àbúrò yín náà ń kéwù. kò sẹ́ni tí ń bá yín dùn. ìṣẹ̀lẹ̀ tí ń bá yín dùn. níbòmí ó kàn yẹn lómi kó jòkó bí àpótí ni kò tó darí ilé ọpọlọ rẹ ti yòrò tán. وخير الناس ó máa dẹni bá kéwù láàmú yóò wá ya wèrè lọ́yìn rẹ̀. ذو حسب قديم. wọ́n lọ gba wòlíwọ̀n kan ọtí ìjábọ̀. ìlú lọ pa gbàgbó. أقام mo kí bàbá wa náà yìí ní imam. لنفسه حسبا جديدا. أقام لنفسه حسبا جديدا. akuma lọmọ ẹ̀bọ ló ń jábá mi ó dá. وخير الناس ذو حسب قديم. mo kí amiru jẹ́ ìsinmi sẹ́ríkì yáàkì. èjìkú sẹ́ríkì yáàkì nù. أقام لنفسه حسبا جديدا. defence minister. أقام لنفسه حسبا جديدا. mo kí yín púpọ̀. وخير الناس ذو حسب wọ́n ti jáde. قديم. lójú ọmọ yín ó yàn. أقام لنفسه حسبا جديدا. bàbá yáyì. أقام لنفسه حسبا جديدا. àwọn tí ó gba àwọ́dù níbi iná ẹ kú ọ̀rẹ́ inú àwẹ̀ bí ìnáwó ṣe tó yìí náà. وخير الناس ذو حسب قديم. nípa rẹ̀ kò sọ̀rọ̀. أقام لنفسه حسبا جديدا. mo kí bàbá olóṣè. bàbá olóṣè. akóredé. أقام لنفسه حسبا جديدا. mo kí àfa wa ń lè sà. torókò bàbá yín náà reflect nínú ọ̀rọ̀ yìí nínú tírà yìí. kó ṣe kí wà láwùlí kí wọ́n tó rìnrìn àjò ẹ̀gbọ́ rihlatul ilmiya kí wọ́n tó jáde kúrò nínú ìlú Ọ̀fà wọ́n tún gba ọ̀dọ̀ yín náà kọjá mínísà. وما يجد افتخارك بالأوالي. abẹ́ẹ̀ rí nǹkan bàbá tí ń náà kọ́ ọmọ kí ni wọ́n. إذا لم kódà àwọn tó ń kọ́ Haúsá ní kéwù. تفتخر فخرا جديدا. àtàwọn ará Ghana wọ́n gbọ́ Ghana wọ́n tún gbọ́ Haúsá Ghana náà. تفتخر فخرا جديدا. ẹ̀yin náà yà lọ kọ́ aná. ẹ̀sùn kọ́ Haúsá. ẹ̀sìn lọ kọ́ Haúsá. ẹ wá fi èdè tápà jọba. ẹ wá fi tápà lé. torí ẹgbẹ́ tákùrà di wọ́n gbọ́ èdè tákùrà di. وخير الناس ذو قديم. àgbọ́ lórí rédíò lọ́dún yìí àmà ó. أقام لنفسه حسبا جديدا. àmà ó. أقام لنفسه حسبا جديدا. àmà ó. ẹ̀ńdà. ọlọ́run bá mójútó yìí. آمين. نعم. وخير الناس ذو حسب قديم. mo kí wàzírù bàbá mi bàbá wa alùwàkìl
mo ní wàzírì tèmi bẹ́ẹ̀ni bàbá mi náà ní tiẹ̀. bẹ́ẹ̀ni bàbá wa Abdulwakil ní wàzírì bàbá mi. bẹ́ẹ̀ni bàbá kí ó. wàzírù tèmi ẹnì kejì rẹ̀ ń kọ́ tẹ́ẹ̀jọ́ ń jẹkun jẹrẹ mo ránṣẹ́ àbáwọ̀ ẹ̀jì mọ́lẹ̀ àwẹ̀ kápá rẹ̀ ni wàzírì kàkà tó ṣe kan kàkà nínú àwẹ̀ bẹ́ẹ̀ yóò bá láyà ìyá ṣe kan kàkà nínú àwẹ̀ lẹ́yìn àsámú àárọ̀ rẹ̀ sí وخير الناس ذو حسب قديم torí àwọn àlejò tani wàzílẹ̀ náà lókè orí أقام لنفسه حسبا جديدا mo kí àfáàrò أقام لنفسه mo kí bàbá wa owó labí Sheikh Abdulrauf Salahuddin Abubakar owó labí second in command tó àìsí bàbá wa fi sí nínú ẹjọkú أقام لنفسه àwọn náà tẹ̀lé àfi sí nígbà yìí. حسبا جديدا àbáwo mo kí ìyàwó alájà Àbíbá ìyàwó alájà wa Wàsílà Kìlánirají mo kẹ́yìn ìyá ìyá tẹ wà níbí bàbá wa àgbà tí wọ́n náwó látàárọ̀ Ájì Ibrahim mo kí Adéyẹmọ ẹmọ iye oyè púpọ̀. وما الفخر يا يبكي. عظيم رميمي وإنما mo kí gbogbo ẹ̀yà afọ ìjọ o فخر الذي ẹ̀yin lọ̀gá èmi lọ́mọṣẹ́ yín يبغي الفخر لنفسه sayyidul qawmi khadimuhum. فخر الذي يبغي الفخر لنفسه n táwọn ṣe ń bí lónìí نعم àwọn ṣe program Ramadan a sì wá náà tó ṣe dáadáa tá a fẹ́ fún lámì ẹ̀yẹ lẹ́yìn tí ò burú inna sa'yakum kana mashkura. أعوذ بالله من الشيطان الرجيم a sì fẹ́ lọ́ọ̀tì tíra بسم الله الرحمن الرحيم program yìí ti di 3-in-1. إن سعيكم كان مشكورا إن سعيكم كان مشكورا abẹ́rẹ́ jẹ́ ìṣì ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó nípa tẹ ẹ bá kó إن سعيكم tẹ ẹ bá kó كان مشكورا láti fi sìn mí láti fi mọ̀ mí lọ́lọ́run ìníjẹ́ pa yín ó lọ lásán. إن سعيكم كان مشكورا ọlọ́run ní dá dúpẹ́ lé lórí ni wọ́n fi àlìjẹ́nnà dúpẹ́ fún yín ẹ gbọ́ akibatul khair wọ́n fi dúpẹ́ fún yín àti bọ̀tán rẹ̀ ó fi dúpẹ́ fún yín. kọ́mọ yín ó yàn wọ́n fi dúpẹ́ fún yín ọmọ yín ó yàn ó fi dúpẹ́. oore ayatollah wọ́n fi dúpẹ́ fún yín. oore ayatollah wọ́n fi dúpẹ́. إن سعيكم كان مشكورا kéèyàn ó ṣe dáadáa sí wa. إن سعيكم tábà ní jẹ́ bàrà mú oore jẹ́. كان مشكورا àfi káwa ń tàbí dúpẹ́ fún. ìṣesí ọlọ́run. wa man sana'a ilaykum ma'rufan fakafi'uhu. Ànábì Muhammad wa ẹ̀yìn wẹ̀ ni. sallallahu alayhi wa sallam. Ànábì ọ̀gá tiwa alladhi ballaga risala. tó dé gáyà níbi ká jí sí ọlọ́run. ó lẹ́nu bá ṣe dáadáa sí bàbá. bàbá wa wòlíì kéwù yín ni kéwù. kéwù tí gángan ni kéwù. àwọn ẹ̀dẹ̀ ẹ̀ tí ẹ̀ kọ́ à ń kéwù mọ́. jímọ̀ tẹ́ ẹ̀ máa yọ tọ́tọ́ fún wa. ẹ jẹ́ kó ilé àmú pọ̀. every Friday àlìmọ́ kéwù. ó ní àlábì ló sọ báyìí.
ẹni bá ṣe dáadáa sí yín ẹ bá ṣe dáadáa sí yín ẹ ṣe dáadáa sí padà ẹ ṣe dáadáa sí padà. ẹ jẹ́ kó mọ̀ pé oní dáadáa lòun ẹ jẹ́ kó mọ̀ pé ní dáadáa lòun. ntí mú dáadáa súnyàn sí bí kéèyàn mọ̀ rẹ̀ ni sọ pé èèyàn rẹ̀ ni ọ́ Allahu Akbar. jẹ́mọ́ Naam. àfa ńlá bẹ́ẹ̀ yóò bá rẹ̀ ni sọ fún pé èèyàn dáadáa ni ọ́ dáadáa ni ọ́. kò ní fẹ́ ṣe dáadáa mọ́. ní ìní fẹ́ ṣe dáadáa. Dámilò. Inna hadha kana lakum jaza'an. ọlọ́run gbogbo tá a ṣe yí ẹ̀san ni. Sani. Wa kana sa'yukum mashkura. ẹjọ́ wípọ̀. Wa kana sa'yukum mashkura. jẹ́mọ́ Àwa. bá a débi tó ti nípa nínú Islam. Wọ́n ní ibi tó ti nípa ní Ìsìlámù. Inna hadha kana lakum jaza'an. wakilul muslimina. Wa kana sa'yukum mashkura. ẹ kú mọ̀rọ̀ lẹ́yìn sọ́lọ́fà. Wa kana sa'yukum mashkura. ẹni bá yóò bá ẹni bí òní ṣòfò. Inna hadha kana lakum jaza'an. bàbá rojo. Wa kana sa'yukum mashkura. wàkàna. وكان سعيكم مشكورا. ọlọ́run fún rẹ̀ ẹ̀ mi compensate. Bẹ́ẹ̀ ni wọ́n kíyàn kú sẹ́ẹ̀. ẹni bá ṣe dáadáa ká jí ó mọ̀. Kájí ó mọ̀. káwá fi nǹkan kan dúpẹ́ fún. Káfí nǹkan kan dúpẹ́ fún. إن هذا èyí tá a pè lónìí. كان لكم جزاء. yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe mọ̀jẹ́ khadimul Islam wa tanzil. نعم. ọlọ́run ti ní kíkiní yẹn máa sinmi padà báyìí. Alhamdulillah. إن هذا كان لكم جزاء. tíbi mo fi ń júwe ayàtọ̀ nké ni. وكان سعيكم ẹ̀bùn lọ́kọ̀ ẹ̀bùn nílé مشكورا. ẹ̀bùn ní gbogbo nǹkan. وكان sáánà. إن هذا كان لكم جزاء. ẹsẹ̀ ni. Ẹ̀san ni. وكان Ẹ̀san ni. سعيكم مشكورا. bàbá olóṣè ẹsẹ̀ ni. Ẹ̀san ni. ẹsẹ̀ ni. Ẹ̀san ni. إن هذا كان لكم جزاء. mo sá sọ̀rọ̀ 86 nísìnyí 87 tàti nǹkan mọ̀ nkíkà. وكان létí òní kọ́bọ̀ nínú. سعيكم مشكورا. ẹ̀yin tí wàá ń bí jẹ̀mọ́ ẹ̀san ọlọ́run ni ẹ béèrè. وكان سعيكم. ǹjẹ́ ìjọba bàbá arójú sọ́ọ̀lù tí mo ṣẹ̀ṣẹ̀ nísì bàbá lèmi sọ́ọ̀lù mo ṣẹ̀ṣẹ̀ àmì ìjẹ́ sọ́ọ̀lù mo ṣẹ̀ṣẹ̀ ǹjẹ́ tí wọ́n lọ bàbá Fárúkù kó lọ wíjèrè. إن هذا كان لكم جزاء. ẹ̀tún wọn náà sínú ọ̀tẹ̀ ń bá fọ sọ́njọ́ náà. وكان سعيكم مشكورا. nígbà tí àwọn tún ṣe bá àfáà ní gbowó hàn tún yé tí ò ná. وكان wọ́n kó elòdè jálà bí wò ní fún oúnjẹ níbi ẹran. سعيكم مشكورا. èyí lẹ́ ń gbé bọ́ ọ̀fẹ́ yìí Bẹ́ẹ̀ ni. lẹ́ ń gbaṣọ ọ̀fẹ́ yìí Ẹgbẹ́ sọ fún. bàtà ọ̀fẹ́ abẹ́ ọ̀jẹun ọ̀fẹ́ Àbí. ẹ̀kọ́ ọ̀fẹ́ Ẹ̀kọ́ ọ̀fẹ́. yunifásitì ní àlìkímọ́ ọ̀fẹ́. Kí wọ́n ọ̀fẹ́. bá ẹ bá a lọ kò sí wàhálà. إن هذا كان لكم جزاء. ẹ lọ wọ̀rọ̀ tá lójú ń dá lọ́wọ́ nísì ẹsẹ̀ ni. وكان سعيكم ń tẹ́tí mọ́tò pé mẹ́ta tẹ gbé kẹfà yín. مشكورا. àfáà ni bẹ́ẹ̀ fàtẹ́gùn káyì tó. Ó tó. Ọkọ̀ gbé kan fún wọn. ọlọ́run ọkọ̀ ti jẹ́ àrọ̀ tó kọ́ mi. Bẹ́ẹ̀ ni. Àṣẹ́sàn ni. ilé kéwù ń lọ lọ́wọ́ nísì rẹ̀gẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ ni. Ọkọ̀ kan gbó ọtún gbé mi fún. Ọtún gbé mi fún. إن هذا bàbá olóṣè كان لكم جزاء.
ń jọjọ jòkó tẹ̀ bọ̀dá yín tẹ̀ ń bá ọkọ ọmọ ń kéwù ẹ máa kọ́ ọmọdé ó. tí wọ́n èmi aláìní kan sí sẹ́sọ̀ ọdẹ lónìí. وكان سعيكم tí wọ́n ń pè é pé sọ̀rọ̀ ní ṣe tiẹ̀ ni tí wọ́n sì tó yín bí bọ̀dá yín ni wọ́n. وكان سعيكم sáàjì rẹ̀ lónìí. مشكورا. gàdá nìkan sọ ní kí ni mufti ń tà tí ń kọ́lé jọ mo lémi ní ń tà. ọmọ tó. èèyàn lè jòkó ti sẹ́yìn mi kó ṣòfò. إن هذا wọ́n ló gbàwé apá rẹ̀ oṣù mo ní kò lè sùn. mojú kò ní èyí. ojú kò mi èèyàn wá mi sọ. àkíkí ló jòkó tì ní. كان لكم جزاء iṣẹ́ pọ̀ وكان سعيكم kò lásìkò sinmi. مشكورا. al-amal qabla al-jaza. bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀dá tí bá ń wáyé rè á bèrè pé sẹ́wọ̀n lọ sí ṣáájú náà. lọ ìṣáájú náà. فقل اعملوا iṣẹ́ wo lọ sí. فسيرى الله عملكم ورسوله lánàá ààrẹ mùsùlùmí gbogbo ilẹ̀ yorùbá ẹ̀dọ́ àdẹ́ta ó fún mi lọ́kàn gómìnà kan fún mi lọ́kàn. bẹ́ẹ̀ni. فقل اعملوا فسيرى الله عملكم. iṣẹ́ yìí tẹ̀ ṣe ọlọ́ọ̀ni èmi gan ó fi hàn mórí mo rí. ó wà fi hàn mọ̀ mí ní pé ẹ má bá mi kíkú sẹ́. ورسوله والمؤمنون. èyí ọ̀rọ̀ sẹ́ni mò ń sọ lónìí. حياكم الله. mo ti máa sáré wáyé rè ká iṣẹ́ ni ọkọ́kọ́ ṣe náà. فسيرى الله عملكم ورسوله láti ní ìmọ̀mù ní tìrìnlágún والمؤمنون. kí n lọ kọ́ yẹn ní kí o. bẹ́ẹ̀ni. mo dákun etí sísè ń pariwo. wọ́n pariwo. aláàjì kàmọ́ lígì ọmọ ọdún tó ṣe wòlíì mọ̀ lọ́dọ̀ mi. àbí. فقل اعملوا فسيرى الله عملكم ورسوله. èyí gbọ́dọ̀ níṣẹ́ tí ó ṣe. èyí tí wọ́n bẹ ní náà náà. ẹ lọ wá tẹ́tẹ́sì fún ìsìlámù tẹ́ ẹ̀bí ní parun. tẹ́ẹ̀bí ní parun. àbí ọ̀dájọ́ fẹ́ kó ọdún lẹ́nu. ọdún nínú. ó lè. níjọ́ tó yàn wọ́n wá àgbà lọ́jọ́ àkọ́kọ́ báyìí kó rí bẹ́ẹ̀ni. ó gbóná jẹjẹ ni. gbóná. gbóná. ẹ wá wò lónìí. ẹ̀wọ̀n lónìí. yá nafsu síhi abada. يا نفس سيحي أبدا. ó ní wọ ẹ̀mí máa lọ mọ́ dúró máa lọ mọ́ dùn. máa bá iṣẹ́ lọ. máa bá sẹ́ǹsì wo. ولا تحبي أحدا. aláwùlí ẹ máa bá iṣẹ́ lọ. ẹ máa bá إلى الجليل صمدا يا نفس موتي كمدا. kò sí nǹkan tá a fara ṣe tí ò ní wá sí yàn. ẹ gbàgbé ẹ wọ́n ti ń sìn mí padà. bẹ́ẹ̀ni alhamdulilayi. mo wo de wo lọ ń rò wo bí mo jòkó lè ń rò wo. يا نفس سيحي أبدا. ẹ máa bá a lọ. ẹ máa bá lọ. ẹ sì jọ ẹ lásàmẹ́ tó pọ̀ lọ́fà ẹ má tíráfù lọ bí tó jìnnà mọ́. ibi tí ẹ wà ní kóòtù wa báyìí. ولا تحبي أحدا. kò sí nípa mi tí yẹn ń wá ká. jẹ̀mọ́ èyí rí bòjì ẹ̀ nínú òkùnkùn. bẹ́ẹ̀ni. bòjì sì tẹ̀lé ọ gbọ́dọ̀ máa ké àmọ́ òkè tó ń ké nù. àmọ́ inú òkùnkùn ọ̀ lè rí. ọ̀ lè rí. ọ̀ lè rí. لا تسألن. وإذا الشدائد أقبلت بجيوشها. tí ilé bá dé tó kó ọmọ ogun rẹ lọ́wọ́ tí ń fi ọlá pé. والدهر من بعد مسرة أوجعك. nǹkan wá lé koko. nǹkan lè koko. ààrẹ tínísì kíní kan mark bá a ti máa parí ẹ̀ náà ọ̀rẹ́ tínísì sáwọn ojú mi dáadáa. wà nínú òkùnkùn bójú rẹ ò lè hàn nínú òkùnkùn. أرأيت ظلك في ظلام مشامعك. أرأيت ظلك في ظلام مشامعك.
لا ترجو شيئا ọmọ mi من أخ أو صاحب má ronú pé tí n bá dé lùbẹ́ ní tó lówó. tó lówó. أرأيت ظلك àwọn àìsàn في lákà. الظلام مشى معك kò yí ọ ní èyí ọ ni. kò yí ọ wà ní òkùnkùn wà nù kùkù. ọ ní bòjì ní mọ̀sálẹ̀ tẹ̀lé ọ. وارفع يديك wọ́n tẹ́wọ́ sọ́lọ́. إلى السماء ففوقها رب إذا ناديته ما ضيعك. ẹni tó ń pè ní sọ́mà yìí tó ń pè sọ́mọ̀ yìí. ọba tí ò lè fọwọ́ rẹ bólẹ̀ ni. ọba tí ó lè fọwọ́ rẹ bólẹ̀ ni. èyí bá a dàn kẹ́kọ̀ọ́ kó rìgírẹ́tì ayé rẹ̀. وارفع يديك alẹ́ òní mẹ́sẹ̀gì mi fún yín nìyẹn. إلى السماء ففوقها. gbogbo tí bàbá yín dà á lẹ̀ ẹ̀yin lẹ́tùn rẹ̀ ẹ̀ rí fáìlì wọn bẹ́ẹ̀ni. ẹ̀ rí fáìlì wọn gbogbo onú padà wá jòkó tì yín. wọ́n padà wá jòkó tì yín. ẹ gbọ́ ẹyẹ tó bá débi kan tí ò bá gí mi ẹ mọ yóò lọ fò sórí gí mi ni bẹ́ẹ̀ni. ẹ má jẹ dúkìá bá yóò di tílé nílé. ẹ má jò dìtì nílé. bí tàyín ṣe máa kún lójú àìdáàdì yín ẹjọ́ máa kún lọ bẹ́ẹ̀ ẹjọ́ wọn kàn lọ bẹ́ẹ̀. báyìí yorùbá rẹ̀ yẹ jòkó tí mo wèrè wọ́n wà lọ. لا ترجو شيئا ẹjọ́ ntọ́lọ̀ ni sọ fún yín ni mo sọ ọ́ ni. من أخ أو صاحب ntọ́lọ̀ ni sọ ni wákàtí tó sì ní kí n sọ ni mo sọ. أرأيت ظلك bàbá tó bí nínú òtútù ni mo kọ́ máa ń ké báyìí ọmọdé báyìí. nínú òtútù nínú òtútù. ní dájì ìrìnàjò. àwọn sì ní wọn tún wá lo oko wọn lọ wọn fẹ́ jẹ àràmù. ọ̀fẹ́ jẹ́ wọ̀. wọ́n fi jẹun ànábì ọlọ́run kan. لا ترجو شيئا jẹ̀mọ́ من أخ أو صاحب ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kó wọn ẹ bọ́ síwájú ẹ̀yin náà lẹ́kàkà fún. أرأيت ظلك ẹ mọ̀ mọ̀ sá fún wájú mọ́. في الظلام مشى معك ọlọ́sìn ilẹ̀ níwájú. أرأيت ظلك في الظلام مشى معك ẹ bọ́ síwájú ẹ̀yin náà lẹ́níwájú. وارفع يديك إلى السماء ففوقها ẹ̀yin obìnrin ẹ bọ́ wájú. رب إذا ناديته ما ضيعك ewì dáadáa. رب إذا ناديته ما ضيعك. jẹ̀mọ́ wa náà kí wàá ní nǹkan tá a ṣe fọ́lọ́run tá a fi ní parẹ́. kí nìkan tá a ṣe fọlọ́n tá a fi ní parẹ́. torí inna sa'yakum kana mashkura. إن سعيكم كان مشكورا. sọ́nà jáwé ìwà ń gbà wọ́n dùn. ìyàwó Sanjabila àlejò wa ni àwọn olówó lọ. إن سعيكم كان مشكورا. ọkọ rẹ̀ Sanjabila. إن سعيكم ọmọ kí ìyàwó mi ni. كان مشكورا. bàbá Sanjabila ẹ̀gbọ́ bàbá ìyàwó mi ní kùn kí ló kọ́ ní kéwù. àyẹ̀wò ẹ̀kọ́ ni tó ọ̀hún tí ń sọ nípa ọkọ rẹ̀ ọmọ kí ìyàwó mi ni. إن ìyàwó سعيكم mi làfà rẹ̀ kátó yóò ní ọkọ rẹ̀ gẹ́gẹ́. كان مشكورا. alájà mi bàyẹ̀ lálù baríkà. إن سعيكم كان مشكورا. kí ló á ṣe kí ni a ṣe. ìgá sátò lè mọ̀lẹ́hù káàrán ọ̀lẹ lọ́wọ́ kárùn ọ̀lẹ́ lọ́wọ́. èyí lè já àfà ìyẹn lè jáfa. kó mọ́ lágbára àti gbé ìmọ̀ yìí ga ẹ lọ kùn. ẹ lọ kún ẹ yà sí. ntọ́ nílò tí ó fi ríṣẹ́ jẹ́ ẹ̀yin ẹ wà lọ fún. ìyẹn wà lọ fún un. kéwò fi ní sùn láti jòkó tì. bẹ́ẹ̀ ni ìfinísù láti jòkó tì. wọn ò gbọ́n tí ń wí. إن سعيكم كان مشكورا. jẹ̀mọ́ àyàn máa ní àfọ̀ nǹkan nínú òfin program àfà
pàtí tẹ̀ kàn gbọ́ ẹ̀ló 1-2 ládùúgbò káàdì wo ni ó fún ọ̀tọ̀ ìbòdè lóru àṣìṣàní kọrin sí olétí ọlọ́jọ́ wọ́n sì ké Kùránì ọ̀dáhùn. ọ̀dáhùn ó ní wọn ò pè mí ni. ọgbọ́gbélélé kan fẹ́ bọ́ọ̀lù kan ọtí wọkọ̀ láti ìlú rẹ lọ́bẹ̀. ọlọ́bẹ̀. káwá ní ẹ̀sìn náà àlejò wa ó ní ẹ̀fọ́ kọ̀ mí sí. ẹ̀fọ́ kọ̀ mí sí. mo fẹ́ náwó. bẹ́ẹ̀ni àbùkù tó wá kàn ọ́ tòǹtòwò rẹ. tòǹtòwò rẹ eléré wa kọ yìí sí ọ. kẹ́yìn sí. ó nana kò kí. bẹ́ẹ̀ni ìgbà tí ó kò lè kí ọ. tí ó parí eré fún ọ ní súnmọ́ láyà mọ́tò bí wà láyà. wàlá yàyà ṣé ó kì í bàbá rẹ mọ́. ó kì í bàbá rẹ mọ́ ó sì pè ní ọ. Inna sa'yakum kana mashkura. Ẹ̀yin àti wọn bẹ ní náà. Wọ́n nìkan tó fẹ́ ganu ayé tí ò ráyè ga. Ẹ̀yin wá jẹ́ ẹ wá fà ẹ lift ẹ̀. Kókó yín wà nínú ìwé pé àwọn tó bá ló gbà ní. àwọn tó bá ló gbà ní. Tábà ń kàtà nẹ́bì, Amọ̀dàkà Abubakar, Umar, Usman. Níjọ́ náà àwọn òkú tó fara tì nù. àwọn òkú tó fara tì nù. Khadija ìyàwó ẹ̀. Abdulrahman ibn Auf. Kàrìnkàrìn bẹ́ẹ̀ pé ọtí iṣẹ́ tá à ń jẹ́ yìí tí bá ti pa wà lágbo ọ̀dájú nǹkan mi ò ṣeé ṣe fún ọpọlọ ó dàrú. ó yẹ kẹ́kọ̀ọ́ gbé àwọn kalẹ̀ Ramadan náà dé àfà máa ti tàfsírì lọ tírélà ráìsì kan ní 2 million ní Ramadan ọdọọdún mọ̀ wulẹ̀ tráfù ká 5 million àti dájọ́ àwọn committee of friends tí wọ́n sọ̀mù tí tẹ̀ náwó lórí rọ ẹ kàn jáde mọ́ṣáláṣí ẹ tafsir ẹ wọlé ẹ tún máa bọ̀ lálẹ́ ẹ tún wá sí alẹ́ àwọn tó bá tafsir ẹ tún hàn kan fún ọ èlónù nínú owó tẹ fi ń ṣe bá dé falẹ̀ kò sí wàhálà wọ́n ń béèrè wọn ní wọ́n ṣe wà ní ọgbà ní wọ́n mú ìyá ní béèrè pé gbà wọ́n tóbi lọ́ọ́ ìyàwó wọn jùgbọ́ ẹ̀ ní súra yín kó lọ wí. Inna sa'yakum kana mashkura. ọ̀dọ́lẹ́wù líla wà jẹ́mọ́ ẹ̀ ní kílẹ̀ lẹ́ẹ̀kejì. kílẹ̀ lẹ́ẹ̀kejì. àwọn òdàbílò dáadáa. kílẹ̀ lẹ́ẹ̀kejì. mẹ́ta náà ní ká láti máa lọ tọ́lá wọn fi dúpẹ́ fún wa. Inna sa'yakum kana mashkura. àlífà àwọn ọgbọ́n ló yẹrú. Inna sa'yakum wọ́n ti àmọ́ láwà níwé gan. kana mashkura. nítorí tó máa wù àbúrò jésù kan wé láwà ní irú ètí máa wé náà. níjọ́ títí jésù bá gùn. tọ́wọ́ lọ ní olóṣè. ṣé fẹ́ lọ wú. tọ́wọ́ lọ ní olóṣè. ìwé lọ wá ń sọ. ẹ mọ̀ pé títí Sudan ní wákìlù máa ń ṣe. Sudan ni àwọn tí sẹ́kù sàmánì nù bó lọ wí. Inna sa'yakum kana mashkura. Tẹ́lẹ̀ jáwé. Inna sa'yakum kana mashkura. Àwọn ọ̀rẹ́ àlídásí abẹ́rẹ́ àmúfútí bá a ti gbàwẹ̀ tó asọ́sì fún ọ lápàdé sí. náìtìsì ní màá gbà ẹ̀bùn Ọlọ́run ni Ọlọ́run fi àwọn ẹ̀rọ lọ́rùn púpọ̀ mo sì máa ń sọ fún mi gbà púpọ̀ ọ̀dájú ọ̀fun mi bí ládàá rẹ̀ àjọyọ̀ síra wọn ní ìgbà tán ni give me I give you. Inna sa'yakum kana mashkura. àtọ̀ kó káyọ̀ lè gbà ẹ̀bẹ̀ ọmọ ẹ̀jẹ̀. Inna sa'yakum. ṣé wù lánàá kò fẹ́ lè kí mi. àwọn ẹ̀rọ ló sọ ọ́ dà báyìí. Kana mashkura. kí ọ̀nà máa gba 90 dákun. ò dákun tírẹ̀nì rẹ̀ níbẹ̀ àti sùúrù bò lórí. Inna hadha kana lakum jaza'an. àti yóò máa nẹ́bí
ànábì ò wá ní. وكان سعيكم yóò bọ́dọ̀ dáadáa. مشكورا. ó tí ẹ̀ lọ́hùn ní níìdì. ìmọ̀ ń bẹ kéwú ń bẹ. mọ̀nà à ń sọ rí ilẹ̀lẹ̀. ta ni ó kùn mí lọ́rọ̀ sọ́dọ̀ Ọlọ́run. mo fẹ́ ṣiṣẹ́. ta ni ó gbéra rẹ̀ kalẹ̀ kájọ rìn. àwọn bá káyọ̀ tí wọ́n fẹ́ bá ànábì travel gbogbo owó tó ní ní máa ń dè mara. ànábì wa bí njọ́ kẹ́ ó ní ìfẹ́ gbọ́ pé kò tó. ká máa dóde ká máa ti kàtìkàtì kí ni ẹ fẹ́ béèrè tí ì ní lọ. ìwọ máa bá ṣe lọ́kì máa náwó lé olórí. ẹ wá láàfáà mi ń sọ̀kadà. kò sí ní í ṣe. ó ti tọ́pin ni. abá àfáà ń lè gèjì mánu. tí ń sí géètì. fọ́ọ̀mù tí wèrè ó ti yó lágò kan bàbá ẹ tí géètì yẹn ti jọ. àfáànsì bá bọ́ọ̀dẹ̀. mi ní ní when was night. wọ́n gbọ́dọ̀ aláfa lọ́wọ́. mi ní mi guard. mi guard. what happened was night. àfáwọn ń sunlé jẹnẹrétọ̀ nínú olówó. bí tí wọ́n á lójú tí wọ́n tún ẹni kó wá kí ásá mọ́mọ́. wọ́n gbà kó lè líìdì ẹ̀ níwájú Ọlọ́run ṣùgbọ́n wọn ò lẹ́mìí kó dé yàn. ẹ lọ pàfà wà nù ilé jẹnẹrétọ̀ nù. ó yẹ kí wọ́n gírìbì fún wa. wọ́n ṣe pín iṣẹ́ wọ́n ní bíi tìfáfá. pété yìí náà bá ti dé o ẹ̀yin náà máa gbálẹ̀. ẹ sì fọkùn mo kò bá ṣe kún ẹ sàn. ẹ sì wẹ́ẹ̀tì fúláwà. ẹ mọ̀ kọ́ ọmọ lọ léèwé iṣẹ́ tá a pín fún yín nù. yóò sì gba kí rọ̀lẹ́ kò tún gbọ́dọ̀ nọmọ tó gba kí fún yóò gbà kó èrè. oṣù bá tún parí wọ́n fún ní 8,500 owó oṣù náà. tí mo fẹnu bà lónìí kì í ṣe ẹ̀rí fún Islam. àrùn ni o. àrùn tààrà. tí ń jà àfà nílẹ̀ Yorùbá apá kan ibi tó dá sílẹ̀ kú. bẹ́ẹ̀ni. ó yàtọ̀. àlefiwẹ́wé. bí a ṣe ń ṣèbàjẹ́ tó àṣà ń sànù Kùránì. Ọlọ́run sì ní kó máa ga sí. ẹ wo Ramadan ní ìsìn ẹwẹ ìbòjẹ kó kalẹ̀ àwọn akéle ọba láti jọ yìí wọn kàn wà ní ọmọdé táyì. bí ẹ bá ké tó sun bóyá ní kọ́ ọmọ ká Kùránì ni ẹ̀yin lẹ́yìn mọ̀ tẹ́ ń kó jọ. pèrò lásán Mẹ́kà lẹ́kọ̀ọ́ ka ayàtẹ̀ kùsì ka Fátíà umura Alam Nashrah ọgbàlẹ̀ ńlẹ́kì. ọmọ kan kúlúwà náà ké dáadáa ọgbà 1.5 million. agbọ́dọ̀ bí wọ́n kí ló kà gbogbo ìwọ̀n ló bẹ̀rẹ̀ gé tó gbogbo 500,000. àwọn akọ ẹ̀bùn jọ jama wọ́n fi encourage Islam ni. kóríyá wà dà níbí. ọmọ tó wà tán bisimilayi rahman ó kàn máa wọlé. ìyá rẹ jẹ́ amúkọ́lọ́ fún ẹ̀kọ́ mu. ọmọ ìjì ó dákú. àmọ́ tó bá lè rèdí tó tàbí òkòtó takéńgbé lu wọn takéńgbé wọn máa ma lówó lẹ́yìn. àwọn ọ̀nà lè wí aṣẹ́wó tí ì parí. wọn máa tákà owó síbi ọmọ tó lè sì di jẹ̀bẹ̀jẹ̀bẹ̀. àmọ́ wọn tó gbọ́ odidi Kùránì sórí. ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tí mo yanjú jò ní. ọmọ kan tí kò wá rówó lé kéwù sẹ ọmọ náà máa má kéwù. wọ́n sì lọ withdraw ẹ̀ máa ní kó lọ́ máa kọ́sẹ́ iṣẹ́ kan ṣe ń pọ́ táyà. mo wá ní ẹ̀ mú wa ọmọ yìí ní kó lọ́ máa kọ́sẹ́. mufti náà ni Ọlọ́run bá fi sinmi lọ́kàn pé tọ́jú ìparí ilé kéwù rẹ̀. lẹ́nu tó wà lórí ọmọ yìí wọ́n á lọ kọ́ bẹ́ẹ̀ ṣe ń pọ́ táyà. lọ́mọ tó ti já lóhùn tọ́lọ̀ ti fi mànà.
Ọlọ́run ti fi sẹ́rẹ̀ lé lọ wọ́n sì fẹ́ yí lórí kò mẹ́ ẹ wo iye àáfàá tó fẹ́ jókòó àti kọ́ máa ń kí ni èjè ló lè kó mẹ́ Allah. ẹ̀yìn kan sì ní ẹ sì ń wọ́n rán wọ́n ṣe pélé àáfàá ni wọ́n ti rí nǹkan jísàrì Ti rí nǹkan jísàrì. ẹ wá ló dalẹ̀ kí ló sá lọ Ó sá lọ. yóò sá lọ Yóò sá lọ o. Òun náà fẹ́ tọ́ mọ̀. wọn lọ máa rọ ńlá lóru ní 4:30 tẹ́tí fẹ́ pè ọ́n Bẹ́ẹ̀ ti fẹ́ pè wọn. wọn sáré dànù omi tútù lọ́wọ́rọ́ ìyìn náà sá máa lọ lọ́nà fún tìrín Èèyàn sì. ó bí yà orí fùfú kò lọ́bẹ̀ wọn wá lúrú tí ì jẹ́ Wọ́n alúrú tí ì jẹ́. Àfáàsì lọ kí ọmọ kí rẹ ní sáré. Nígbà tí o sì tí ó jẹ. ẹ yóò sá sí lálejò mo ní wá kí ọ ní akérèmọkùnrin náà àmọ́ náà láti kọ́ tẹ́tẹ́ wá dé ẹ jájọ fún ọba kó tó bomi dé yóò ti jẹ tán. Ẹni tí ò lẹ́nu sí. Barakallahu fik à ń lọ náà náà kẹ́ni ká wá kí náà salamu alaikum. Àwọn panu tó kí lọ lé. هذا كان لكم mo ń sọ̀rọ̀ sí gbogbo àgbáyé lónìí kẹ́lẹ́ mi tí a ti kó ìpalára bá a fà á. yóò tún fóònù ẹnì kejì Ìbọn ẹni kejì. iftar ilé ìmọ̀ tí wàá ṣe lọ́la Bẹ́ẹ̀ni. màá tún wọn méjì lọ́wọ́ ìṣèkọ́sí kọ́pìrìpìà ìyẹn kò yọ sí Èèyàn sí. àáfà ìyọ̀sọ̀mọ́ kí ó débẹ̀ wọ́n sí ni Ayọ̀kọ́ òsì ni. ayọ̀kọ́ ọ̀hún Ayọ̀kọ́. ayọ̀ ní káàfó òjòkó kan wá gbé nǹkan kan mọ́ lé Wọ́n mi gbé nǹkan kan wọlé. tí wọ́n ti lọ dìmáàdì nǹkan ìyá ti jẹ́ ni Ìyá ti jẹ́ ni. bí ìyá bá sì dé Tí adé. èèyàn ní ìtìjú mọ́. Èyí ní tìjú mọ́. ẹ ṣeun Ṣeun. àwọn afáwa nìyí ìṣùmọ̀ alága. وكان سعيكم jama wa مشكورا. torí ọba orójò ṣe tún lọ ilé àfa wọn bẹ́ẹ̀ nílé asálọ́fà Ìyá Sálọ́fà. pẹ̀lú ògùn ọlọ́ Pẹ̀lú ògo Ọlọ́run. pẹ̀lú ògùn ọlọ́ àjọṣe ni Àmín. síbílẹ̀ asálọ́fà ni ẹ̀yin náà tẹ̀lé aká àbáyé débẹ̀ Abàyín débẹ̀. à ń bọ̀ alẹ́ àfa yìí. Agbálẹ̀ àfáàyín. وكان سعيكم ilé àfa àbá orójò nífa مشكورا. àwa náà ń bọ̀ abẹ́ kódà mo tún ti kéde wá sí bàbá orójò gbé apamọ́ àwọn náà ní gbé pamọ́ Àwọn náà ní gbé pamọ́. TNT tiwantiwa Tiwantiwa. ọ̀nà orójò Tiwantiwa. chiki Bẹ́ẹ̀ni. tinú ẹyin pupa ni mo lọ wí. إن هذا كان لكم جزاء. tíra tó wà níwájú mi ìrìn àjò ìkọ́ ẹ̀kọ́.